Sangiri làgiri ọ̀làgiri kàkàkà. Ilé ẹjọ́ lẹ̀ ń wò yẹn o. Àwọn èèyàn ti wà ní sẹpẹ́. Wọ́n fẹ́ wo kí ló ń lọ. Gbadé lẹ̀ ń wò yẹn. Ó dúró lẹ́yìn ikú àbúrò rẹ̀ Timothy Adegoke. Àwọn adájọ́, àwọn agbẹjọ́rò, àwọn èrò wọ́n wà pétémọ nílé ẹjọ́. Lónìí ẹ gbọ́ bẹ́ńbẹ́yẹ́kẹ́ ń tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Ilé ẹjọ́ ẹnìkan ó ṣe bẹ́ẹ̀ ó fẹ́ dákú nígbà tó rí Falana lára àwọn tí ń jẹ́jọ́. Làdájọ́ ilé ẹjọ́ bá sún ẹjọ́ síwájú. Ẹ rí Falana ó ti wà nílé ẹjọ́, ó jókòó. Ẹ tó rí ojú ẹ̀ láìpẹ́. Màá sì tó fààyè lẹ̀ fún yín láti wo kí ló lọ gangan. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV rèé. Ẹ subscribe, ẹ like ẹ bẹ́ẹ̀ ṣe wò yẹn, ẹ comment pé justice for Timothy. Ẹ jẹ́ káyé mọ̀ ń tẹ̀ nífẹ̀ẹ́ tẹ̀ sì ń gbádùn níkànnì yìí. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV ni. Bá a bá ṣe ń lọ tá ń bọ̀ tá ń mú bó ṣe lọ jáde fún yín, ẹ máa jẹ gbáládùn ẹ̀. Ìgbẹ́jọ́ lórí ikú Timothy Adegoke, Abdulrahman Adedoyin wọ́n ti gbé e délé ẹjọ́. Bó ló ṣe jẹ́? Ẹ farabalẹ̀ délẹ̀délẹ̀ kẹ́ máa bá wa lọ níkànnì Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV níbi tá a ti fi hàn yín délẹ̀délẹ̀. Àní wàràrò rẹpẹtì sú ẹgbẹ́ náà gẹ̀rẹ̀. A máa jábọ̀ bó ṣe ń lọ nílé ẹjọ́ fún yín. Ilé ẹjọ́ nígbẹ̀yìngbẹ́yín wọ́n padà sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 25 títí di ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tá a wà nínú ẹ̀ yìí. Ìkànnì Bẹ́ńbẹ́yẹ́kẹ́ la ti ń fi tó yín létí. Orí Falana lẹ̀ ń wò yẹn o tó jókòó sọ wájú. Ẹ̀yin Falana àgbà ọ̀jẹ̀ amòfin tí dẹ́rù bá àwọn àgbà ọ̀jẹ̀ amòfin bíi tiẹ̀. Ó jókòó ó rà ń ṣìwé ẹ̀ láwẹ́láwẹ́. Ẹ máa bá wa lọ bẹ́ẹ̀ ṣe máa wò lẹ́kùnrẹ́rẹ́.
Sorry, I didn't know.